to my YouTube channel. My name is Oluko Auntie Daycare. If today is your first day on this channel, I am more than happy to have you on board. You are so welcome. Yes, because today is Father's Day, we're going to be greeting all of our daddies across the world. Happy Father's Day. And today, we're going to be dedicating today's lesson to our fathers, to appreciate them. And for this reason, I have changed what we're supposed to learn today to a poem for the fathers. Okay, but before we go into all that, we'll be greeting everyone together in Yoruba language on the count of 3. Okay, and also the poem for today, we're going to be learning this poem in Yoruba language, but I will have the translation on the screen for you. All right. Okay, on the count of 1, 2, 3, go. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. A kú dédé àsìkò níbi gbogbo bí tẹ́ bá ti ń gbọ́ wa lónìí. A dẹ̀ kú ọjọ́ ìyẹ́sí àwọn bàbá wa. Òní lọ́jọ́ tí à ń yẹ gbogbo àwọn bàbá wa sí. Fún ìdí èyí, ètò àti ẹ̀kọ́ tá a máa ṣe ní òní, a máa fi yẹ àwọn bàbá wa sí. A máa kọ́ nípa ewì bàbá mi. Mo dẹ̀ ti sọ fún àwọn akẹ́kọ̀ọ́ mi wípé ní tòní o, èdè Yorùbá òun ni mo máa fi kọ́ wọn ní ewì ti tòní, àmọ́ máa fi túmọ̀ rẹ̀ sí orí ètò yìí fún wọn. Ẹ máa bá wa ká lọ, ẹ ṣeun gidi gan. Okay, guys, so like I said, I will be reciting today's poem for the fathers in Yoruba, okay? But I will try to make it as slow as possible. Okay? All right. Let us go. Baba ni jigi. Baba ni jigi. Bàbá ṣe pàtàkì lára ọmọ. Bàbá ṣe pàtàkì lára ọmọ. Bàbá ṣe kókó láwùjọ. Bàbá ṣe kókó láwùjọ. Láìsí bàbá, ilé ò lè dùn. Láìsí bàbá, ilé ò lè dùn. Bàbá ni jígí ọmọ. Bàbá ni jígí ọmọ. Ọjọ́ tí bàbá bá kú, ọjọ́ náà ni jígí ẹni womi. Ọjọ́ tí bàbá bá kú, ọjọ́ náà ni jígí ẹni womi. Bàbá ni ọmọ wò láwòkọ́ṣe. Bàbá ni ọmọ ń wò láwòkọ́ṣe. Elédùà ṣeun wípé mo ní bàbá tó fẹ́ràn ọmọ. Elédùà ṣeun wípé mo ní bàbá tó fẹ́ràn ọmọ. Elédùmarè má pa bàbá wa kí wọ́n lè pẹ́ láyé jẹun ọmọ. Elédùmarè má pa bàbá wa kí wọ́n lè pẹ́ láyé kí wọ́n jẹun ọmọ. Ọlọ́run fi ọ̀run kẹ́ àwọn bàbá tí wọ́n ti kú. Ọlọ́run fi ọ̀run kẹ́ àwọn bàbá tí wọ́n ti kú. Elédùmarè jẹ́ kí gbogbo abiyamọ, jẹ́ kí gbogbo òbí kí wọ́n pẹ́ láyé láti jẹun ọmọ nínú àlàáfíà àti ìdẹ̀ra. Elédùmarè jẹ́ kí gbogbo òbí, jẹ́ kí gbogbo abiyamọ kí wọ́n pẹ́ láyé láti jẹun ọmọ nínú àlàáfíà àti ìdẹ̀ra. Bàbá ni jígí, ìyá ni wúrà. Ẹ ṣeun, kò jù bẹ́ẹ̀ lọ. So that is it, guys. I try to repeat it twice so that you can capture it again, okay? So this time, I'm going to recite it without repeating it twice. Okay? All right. Bàbá ni jígí. Bàbá ṣe pàtàkì lára ọmọ.
Bàbá ṣe kókó láwùjọ. Láìsí bàbá, ilé ò lè dùn. Bàbá ni jígí ọmọ. Ọjọ́ tí bàbá bá kú, ọjọ́ náà ni jígí ẹni wòmí. Bàbá ni ọmọ ń wò láwòkọ́ṣe. Elédùmarè ṣeun wípé mo ní bàbá tó fẹ́ràn mi. Elédùmarè má pa bàbá wa kí wọ́n pẹ́ láyé láti jẹun ọmọ. Ọlọ́run bá wa fi ọ̀run kẹ́ àwọn bàbá tí wọ́n ti kú. Elédùmarè jẹ́ kí gbogbo òbí àti abiyamọ kí wọ́n pẹ́ láyé láti jẹun ọmọ nínú àlàáfíà àti ìdẹ̀ra. Bàbá ni dígí, ìyá ni wúrà. Ẹ ṣeun kò jù bẹ́ẹ̀ lọ. All right, guys. As you know, we'll be saying our order but together. On the count of 1, 2, 3, go. Ó dàbọ̀. Ẹ ṣeun.